Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa, kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi wípé ẹ káalẹ́, ẹ káàsán, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di o, bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa náà kò ní fọ́. Àwa la máa wá, ẹ̀yin náà la máa bá a, láṣẹ Èdùà, ikú kò ní wá ṣe o. Ǹjẹ́ ẹ mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti mú ọ̀rọ̀ sí bàbá lára o. Lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, wọ́n ti mú fún bàbá náà wòtòwòtò. Ìyẹn Ọọ̀ni Ilé Ifẹ̀, bàbá gan ti mọ̀ pé kò sí ọ̀nà àbáyọ ju wípé kí gbogbo ọmọ Yorùbá ká pín lọ. Bẹ́ẹ̀ ni bàbá wa Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì, bàbá gan ti mọ̀ pé ọ̀nà tó kàn jù ni pé kó ní kálukú pín, kó ní kálukú dá wà lọ́tọ̀ọ̀tọ̀ nítorí a ní láti dìde fún òmìnira wa. Eléyìí ń sọ̀rọ̀ pé bóyá mùsùlùmí ni ẹ́, kìrìsìtẹ́nì ni ẹ́, ẹlẹ́sìn àbáláyé ni ẹ́ o. Irọ́, nǹkan tó jẹ́ pé ó máa jọ ṣe àǹfààní fún gbogbo wa ni. Bẹ́ẹ̀ ni yóò máa ṣàǹfààní fún gbogbo wa. Torí tá a bá gba òmìnira wa, eléyìí máa fún wa láǹfààní láti lè máa lo ìgbésí ayé òmìnira wa. Bẹ́ẹ̀ ni torí tí ẹ ò bá gbàgbé, àwọn àjọ àgbáyé ti sọ tẹ́lẹ̀ bíi pé àwọn ti jẹ́ kó yé wa tẹ́lẹ̀ pé àwọn ti fún more than 3,000 Nigeria ní visas láti lè wá sí UK. That was 2023 or early this 2024 ni wọ́n ti sọ ọ̀rọ̀ yẹn. Bó dẹ̀ ṣe wá wà yẹn, tá a bá dẹ̀ fẹ́ sọ ní ètè ẹ̀ bá gbàgbé, ẹ jẹ́ kí n sáré flash yín back sí ìgbà táwọn òyìnbó wá kó wa lẹ́rú. Tẹ́ ẹ bá máa wo bẹ̀rẹ̀ dáadáa, ẹ máa rí pé ṣẹ́rí Yorùbá ní pé tíkulé ò bá pani tòde ò lè rí ni mú. Òun ló fún àwọn òyìnbó láyè láti wá mú wa. Nítorí gẹ́gẹ́ bí n tá a mọ̀ ni pé tí kì bá ṣe lára àwọn àgbààgbà wèrè, àwọn àgbààgbà ìsọnù kan tí wọ́n la ọ̀nà lẹ̀ fún òyìnbó ò ní mọ bó ṣe máa tó náà. Àwọn àgbààgbà kankan yìí náà ni wọ́n la ọ̀nà fún òyìnbó tí wọ́n pawọ́ pọ̀ ta ìlú wa fún òyìnbó. Ara àwọn kinní yìí náà tẹ́ bá dẹ̀ wá di pé ara àwọn àgbààgbà yẹn ló fi wọ́n jọba, ara wọn ló fi wọ́n jọba, àwọn ni wọ́n padà ń ṣe olórí. Ara kinní yìí là ń try láti correct, gbogbo ìwà yìí là ń try láti stop, gbogbo nǹkan tí àwọn òyìnbó ti dá sórílẹ̀ wa, gbogbo ẹ̀ là ń gbìyànjú láti rí pé a bàjẹ́. Ara àwọn ìwà burúkú là ń lé láti stop, torí ẹ̀ la ṣe fẹ́ gba òmìnira wa, kó ní kálukú wa ká lè dá dúró, kó ní kálukú wa lè dá wà. Náà a wá ń pariwo pé káwọn bàbá yẹn ràn wá lọ́wọ́. Báwo ló ṣe fẹ́ ràn wá lọ́wọ́? Láwọn bàbá tó jẹ́ pé nínú ìtàn ìgbésí ayé wọn gan, àwọn bàbá ńlá bàbá wọn ló ta ilẹ̀ wa. Ẹ wá ní káwọn àwọn ọba kan dá sí òmìnira, wọn ò lè dá sí i. Nítorí pé àwọn gan ò ní fẹ́ bá bí táwọn ti ń jẹjẹ́, àti wípé àwọn ìran wọn ló ta Yorùbá sóko ẹrú. Báwo la ṣe fẹ́ kí wọ́n dá sí? Wọn ò ní fẹ́ dá sí rárá. Torí ẹ̀ làwọn náà ṣe rárá ń yọwọ́ tọrọ rá ń tàdí mẹ́yìn. Torí bó ṣe ń lọ yìí, kò sí ọba ilẹ̀ Yorùbá tó máa sọ pé òun ò mọ̀ pé best solution ni pé kó ní kálukú wa pín. Bẹ́ẹ̀ ni kò sí ọba tó máa sọ pé òun ò mọ ọ̀nà àbáyọ. Yorùbá dẹ̀ sì ni kò sí ọ̀nà àbújá kan lọ́rùn ọ̀pẹ. Bẹ́ẹ̀ ni torí ibi tó bá gòkè náà ló máa bá sọ̀kalẹ̀. Ṣẹ́rí àwọn tó so wá pọ̀ àṣemọ́. Torí ẹ̀ la ṣe ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Torí ẹ̀gbọ́n làwọn agbọ́n ṣe ń pariwo pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ṣàòṣì jáde tẹ́ ẹ sọ pé regional system ló máa da, kò síbi tó ti fẹ́ sàn. Gbogbo ẹ̀yin tẹ́ lọ ń jẹ́ kí Tinubu máa mú yín nìgàn tó ń tẹ̀ yín lọ́dà, tẹ́ ẹ rò bóyá ṣe regional government is the best. Kò lè ṣe kẹ́kẹ́. Regional government ò lè solve problem orílẹ̀-èdè yìí àfi pé kí oníkálukú wa ó dá wà. Bẹ́ẹ̀ ni kó oníkálukú wa ó dá wà. So lásìkò táwa yìí, àsìkò kó ní kálukú dá wà lásìkò táwa yìí. Tẹ́ bá sì ń fọkàn sí regional government kò lè help. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ náà làwọn pẹ̀lúmí àdúrà wọn náà nìyẹn. Bóyá tó bá parí ọdún mẹ́rin àkọ́kọ́ náà, ó lè wá fún wọn ní regional government. Náà láì ẹ má jẹ́ àtànra wa, kò lè fún wa ní dòrèmí,
torí òun gan alára gan ó ti mọ̀ pé torílẹ̀-èdè bá pín ló máa ní ọ̀nà àbáyọ. Gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá yẹn ọ̀pọ̀ nù wọn ò tiẹ̀ fẹ́ ká lọ rárá, torí tá a bá fẹ́ sọ ó ṣe jásìkò yìí ni àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ wá ń pariwo regional government, tí gbogbo wa dẹ̀kẹ́ mọ̀ pé regional government kankan ò lè save wa. Bẹ́ẹ̀ ni regional government kankan kò lè save wa mọ́ láyé. Àsìkò táwa ti kúrò lásìkò regional government, àsìkò òmìnira láwa yìí. Ó ṣe jásìkò yìí ni gbogbo yín pariwo regional. Ṣé torí pé gbogbo ojú everybody ti là? Ṣé torí pé ojú everybody ti là wọn ò fẹ́ kẹgbẹ́ àwọn ní gógó mọ́? Àbí now Biafra ń pariwo chief of army staff fáwọn Biafra òun gan ti jẹ́ kó yàwó èèyàn àwọn tiẹ̀ pé kò sí nǹkan tó papọ̀ mọ́ regional, anybody ò gbọ́dọ̀ gba regional. Kí wá ló dé tá a mẹ́nu bà regional government táwọn òbóyè òun ní best? Kò ṣe best kankan fún wa, torí kò sí ọ̀nà Àbújá lọ́rùn ọ̀pẹ. Regional government kankan ò lè save wa. Gbogbo ẹ̀yin tẹ́kọ̀ ń dunra inú pé Tinubu máa ṣe fún yín níbo ṣíbọ̀ kò lè ṣe. Ẹ wo Yorùbá nation la fẹ́, òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o. Ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. Yorùbá nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni o, a ò nídìí regional government kankan, Yorùbá nation la fẹ́. Kò sí nǹkan kan tí ènìyàn fẹ́ ṣe tí kò ní olórí ló máa pàṣẹ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Yorùbá nation la fẹ́. Ẹ̀yin olórí wa, ẹ̀yin bàbá wa, àsìkò ti tó tẹ́ ẹ̀yin náà ó yẹ kẹ́ ẹ dìde ẹ fight fẹ́tọ̀ yín. Bẹ́ẹ̀ ni o, Yorùbá nation ní ọ̀nà àbáyọ. Yorùbá nation no going back. Well done sir. Yorùbá nation ní o, Yorùbá nation la fẹ́. Yorùbá nation ní ọmọ Yorùbá nílò. Bẹ́ẹ̀ ni, young Yorùbá warriors, we will continue to lift our hand till God hears our cry. Bẹ́ẹ̀ ni, bàbá wa Professor Banji Akintoye àkèyìn o. Bákan náà bàbá wa Olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, ikú ò ní pa yín. Yorùbá nation ló lè ṣe o. Bẹ́ẹ̀ ni o, òdodo ọ̀rọ̀ ni o, Yorùbá nation la fẹ́. Yorùbá nation ní kíákíá láìpẹ́ yìí, nítorí we want our freedom for Yorùbá land. Ìbùkún ni fún orílẹ̀-èdè mi, nítorí gbogbo nǹkan ta nílò ti wà nílẹ̀. Ó kọ̀kun kẹ́ fún wa lómìnira wa ni. Kí wá ló wá dé tẹ́ ẹ wá ń dá wa padà? Tí olórí bá sọ pé ó yá lónìí, àwọn èèyàn náà ready láti jáde báyìí o. Ṣùgbọ́n gbogbo ẹ̀yin àti ẹ̀wá dúró de ẹ̀yin àgbààgbà mọ́, àwa gan ti ṣetán àti dìde fúnra wa. Ẹ wọ ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ bá mi share, ẹ like, ẹ comment, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ yí àwọn èèyàn pé Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ o, nítorí pé Yorùbá nation la fẹ́. A ó máa bẹ ọ̀bí ẹni bẹ sún ni o, àtẹ́lẹsẹ̀ á sì máa bẹ̀ nà. Gbogbo ẹni tó bá láwọn ní dé, òun láwọn ní dé bá. Ìbùkún ni fún orílẹ̀-èdè Yorùbá nation. Odùduwà á gbè wá o, kò ní gbẹ̀dálẹ̀. Ó dàbọ̀.